Ìrírí mi lórí ọmọ, mo jìyà gan lórí àwọn ọmọ mi. Àmọ́ èyí tí ó nípọn jù tí n lè gbàgbé bí mo ṣe jìyà lórí rẹ̀, òun ni àkọ́bí mi. Aṣọ ni Mariam. Odidi ọjọ́ mẹ́fà ni mo fi rọbí. Débi pé èmi gan mo ti mọ́kàn pé dókítà wọn ó ṣe iṣẹ́ abẹ fún mi ni. Torí pé kí ni, omi gan ti tán lára mi. Dókítà wa ń sọ fún mi pé tó, tẹ́ ẹ bá ti bí ọmọ yìí lónìí o, ẹ wá ká bá yín gbé jáde. Mo ní, òye mi, agọ̀bí alákọ̀bí wọ́n ní òsì. Wọ́n ní ẹ̀ṣẹ̀ a bá ń gbé jáde. Wọ́n ní fúnra èèyàn lèèyàn máa ń bí o, ẹ má bá ń gbé jáde o. Ọ̀dà mọ̀ tán ara rẹ̀ ó pẹ́ ń bẹ̀. Èmi ò ní pẹ́ o, wọ́n ní wọn ò pẹ́. Tẹ́ bá ti délé bímọ báyìí, wọ́n máa ń bímọ ni. Ìyá kan wá ń sọ fún mi lẹ́gbẹ̀ẹ́ kan pé, òun ní máa ń ṣiṣẹ́ abẹ lọ hospital yìí. Mo ní, èmi ò ní ṣiṣẹ́ abẹ. Àárọ̀ ọjọ́ kejì báyìí, n ò sì kúkú mọ̀ kankan òbí kan rí. Bí mo ṣe rí pé kankan ń dà lára mi nu. Òun ṣà ń yọ̀ bí ikún tó ní dọ̀tí. Ọ̀rẹ́ mi kan wá ń bẹ tá ń pè ní Látifá, òun ti mọ̀ ń pa rẹ̀. Ó bá ní, ìjan ni wọ́n máa ń pè, kí n má tẹ̀ mọ́lẹ̀ mo lè ṣubú o. Wọ́n bá ní mọ̀ fọṣọ, kí n má pọn mi. Mo ṣà ń gòkè ni mò ń sọ̀kalẹ̀, ọmọ ò wá o. Ó bá di ọjọ́ kejì, kí n sá mọ̀ só lọ hospital. A bá dé hospital, bá ṣe dé inú wọ́ọ̀dù báyìí, wọ́n bó lóyún kan bẹ́, ikùn tiẹ̀ ga gan, wọ́n ní ìbejì ni. Ó ṣà ní iṣẹ́ abẹ wọn ó ṣe fún un. Torí tó Ọlọ́run má jẹ́ tọ̀dọ̀ mi ó já sí bá wọn o. Ọlọ́run ṣà padà ṣe. Bí nọ́ọ̀sì kan ṣe wá láti hospital ìjọba nu. Wọ́n bá ní kí n gòkè. Bá tọwọ́ mi ń dì. Ọmọ ti dé, ọ̀yà gbin, n ò lè gbin. Ọ̀yà gbin, mo ní n ò mọ̀ bí wọ́n ṣe gbin. Wọ́n bá nà mí. Wọ́n ṣà ń nà mí, wọ́n ṣà ń kábàdà bò mí, wọ́n ṣà ń sunkún. Wọ́n ní mò ń dùn ni, n ò gbin. Ẹ̀kan náà báyìí, ọmọbìnrin ṣe tọwọ́ méjèèjì bọ̀ mí lójú ara nu. Lọ bá gbé ọmọ jáde. Ìgbà tí mo tó gbọ́ dúndún ọmọ tó mọ̀ pé bí wọ́n ṣe máa ń bímọ nu. Ọlọ́run jẹ́ kí gbogbo abiyamọ ayé, k'Ọlọ́run jẹ́ á jèrè ọmọ ká má ṣe wàhálà lásán o.